celebration ni o. ọjọ́ yẹn gẹ́gẹ́ la tún máa ṣe filọ́lẹ̀ àràgbá yamuyamu iléeṣẹ́ rédíò Àwíkóńkó FM. ayẹyẹ máa wáyé ní Adétutù event center Akíọ́lá Ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sunday August 24 2025. bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán yẹ́rẹ́gẹ́. gbogbo olókòlókò tọkùlù jankan ló ń bọ̀. Táyé Kẹ́hìndé Adégbòdù ni ó kọrin lulu fún wájọ́. aṣọ àǹkárá tààmú pẹ̀lú access card ní fisa láti wọlé o. ọ̀pá mẹ́rin àti fìlà àwọn ọkùnrin 10,000 naira ni. ọ̀pá mẹ́fà àti gèlè àwọn obìnrin ní 18,000 naira. ẹ fẹ́ràn sọ́jọ́ ìbí Àwíkóńkó nígbà yìí ní kẹ́gbẹ́. adéoyè abẹ́fẹ́ wo la bí àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ló pé gbogbo àwọn olóríire ẹja jọ pàdé níbẹ̀. a máa retí yín o. bàbá rẹ ní sọ̀rọ̀sọ̀rọ̀ ládàá bí bá ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ ni tàbí gbọ́ rẹ ni ẹ̀kọ́ àti ńlá kíra ẹni mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé pé ẹ kú dédé àkókò yìí o sẹ́ẹ̀míìsì mi ń pọ̀ èmi míìsì yín lọ́pọ̀lọpọ̀ ẹ má bínú ọ̀rọ̀ ló rìn bẹ́ẹ̀ a máa ṣàfẹ́rí ara wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan wàhálà àti ìdààmú ò ní dé bá yín ẹ̀ ní rí bànújẹ́ ẹ̀ ní rí nira láṣẹ Èdùmàrè àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó tàìrí mi lóde tàìsàn kọ́ tọ̀kùnrùn kọ́ toríṣiríṣi nǹkan tá à ń tòlétò tá à ń ṣe ni ńlọ́fàá ẹ má bínú Jésù ló sọ àbí Bíbélì nígbà kan ẹ̀yin yóò rí mi nígbà kan ẹ̀yin kì yóò rí mi ọ̀rọ̀ náà wé mímọ́ ni well àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó nínú ètò tí mo ṣe gbẹ̀yìn mo sọ̀rọ̀ kan àwọn èèyàn tí mo wá sọ̀rọ̀ kan sí lọ́dà bí ìgbà téèyàn sọ̀kù sórí òrùlé tó fẹ́ gbọ́ tẹnu nílé dóò àwọn tó lọ̀rọ̀ gangan ò tí ì sọ̀rọ̀ wọn ò fèsì torí wọ́n mọ̀ wípé bájà ò bá rí kò ní déédé gbó eléyìí tí àkàndá fẹ́ mẹ́nu lé yìí yóò tún tú àṣírí wá ta wọ́n lẹ̀ wọn ò dún pẹ́kẹ́ torí Ọlọ́run o ṣùgbọ́n àwọn agbọ̀ràn dùn àwọn gbèjàgbèjà àwọn ọjà tá à ń dà nítorí ẹ̀ títún pé ta tún láláriwo àwọn tí wọ́n ń yàn jẹ àníkà alólobó àwọn ní tún ń gbèjà àwọn tí ń yàn wọ́n jẹ ní bá ń sọ̀rọ̀ nípa Yorùbá tá à ń sọ̀rọ̀ nípa Nàìjíríà ń pé kó léde yóò tó dáa kó tó dùn kó tó ṣe é gbé fún gbogbo wa ọ̀nà o yóò pẹ́ o torí pé àwọn tí wọ́n ń fìyà jẹ gangan ni wọ́n tún máa ń praise àwọn tí ń fìyà jẹ wọ́n kí ni tó ṣẹlẹ̀ ò ní pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ńlọ́wọ́ DM mi wá àwọn kan wọ́ DM comment section ni wọ́n ti sọ̀rọ̀ èébú tá wí pọ̀ ìpè tá wí pọ̀ lórí ọ̀rọ̀ tí Yoruba self-determination international passport níbi tí mo ti sọ wípé ó lè lẹ́nikẹ́ni tí bá tún sọ̀rọ̀ nípa Yorùbá nation nínú níbi tí mo ti sọ wípé ó lè ọ̀fọ́n lẹ́ni tó sọ wípé òun ní international passport àwọn gbé international passport kan kalẹ̀ lórúkọ Yorùbá nation sẹ́ni tí ò lórílẹ̀‐èdè àmọ́ ní passport sẹ́ni tí ò ní embassy àmọ́ ní passport tá a fi béèrè pé ńbo ni wọ́n ti ṣe biometric ńbo làwọn èèyàn ti máa register fún international passport lẹ́yìn ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ló sọ̀rọ̀ àwọn kan jẹ́ kó yé mi pé ọ̀gbẹ́ni kan lórílẹ̀‐èdè United Kingdom ńgbà tó post passport ọ̀hún ó fi account number ẹ̀ síbẹ̀ pé káwọn èèyàn máa sanwó wọlé àwọn wá tún wò ó pé scam míì tó lélẹ́yìí o pàpà síbẹ̀síbẹ̀ náà bá a gún yẹnu ewé lọ̀rọ̀ ilé ayé tá a ṣe bẹ̀rù èpò ẹ̀pà kẹ́lòmí ọmọ lọ́nu kòtò kẹ́ ẹ máa pariwo kòtò wà ń bẹ̀ kòtò wà ń bẹ̀ kòtò wà ń bẹ̀ kòtò wà ń bẹ̀ kòtò kò ní gbọ́ àgbà tó bá kónú ẹ̀ kẹ́ ẹ máa sọ fẹ́lòmí pé iná ní iye ọmọ rárá yóò tọwọ́ bọ̀ ọ́ ó jẹ́ ẹ̀dùn ọkàn gẹ́gẹ́ mo sọ́njọ́ náà wípé ìbùkún ni fẹ́ni tó fọ̀bọ̀ lọ̀yàn ègbé ni fẹ́ni tó gbà á
ìbùkún ni fẹ́ni tí ń yànyàn jẹ o torí pé ẹni tọ́gọ̀ ò ní gbọ́n kébi ọmọ bá pọlọ́gbọ́n kú bí ọba sẹ́gọ̀ kí làwọn ọmọ yahoo ọmọ jẹ bí ọba sẹ́gọ̀ kí làwọn 419 ọmọ jẹ bí ọba sẹ́gọ̀ kí làwọn tanitani ọmọ jẹ àwọn èlò bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ọba wá sírú àwọn kan kí làwọn èèyàn kan lórí ìtàkùn ayélujára ọmọ jẹ máa ka díẹ̀ fún yín nínú àwọn ọ̀rọ̀ tí ọba ikùn gbé tí wọ́n sọ sí ọ̀rẹ́ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín àkàndọ̀rọ̀ Awíkonko n ò ní dákọ̀ kankan nu wọn o eléyìí ni Awíkonko ó dùn mí lọ́pọ̀lọpọ̀ wípé o tún lè sọ̀rọ̀ lórí Yorùbá Nation tí o bá ṣe ìwádìí gidi lórí ìwé ìrìnnà yìí dáadáa mi ò lérò wípé o máa sọ̀rọ̀ lórí rẹ̀ ìwé ìrìnnà yìí kò wà fún gbogbo wa àti wípé kò wà fún ìwọ tàbí ẹnikẹ́ni tí kò nígbàgbọ́ lórí Yorùbá Nation wọ́n ti yànnà ná àwọn ìbéèrè yìí lórí Yorùbá World Media àti Yorùbá Gbòde kí ni ń jẹ́ Yorùbá World Media wo ni ń jẹ́ Yorùbá World Media wo ló kóra wọn jọ bẹ́ẹ̀ ta ló yàn wọ́n bẹ́ẹ̀ ta ló pè wọ́n bẹ́ẹ̀ Yorùbá wo ni wọ́n ń sojú nígbà tẹ́ ń sọ̀rọ̀ Yorùbá Nation tẹ́ ẹ lẹ́ẹ̀ṣe diplomatic kìíní kan international passport ìpínlẹ̀ mélòó ni Yorùbá Nation yín ṣé Lagos state wà ńbẹ̀ sọ́yọ́ state wà ńbẹ̀ because ẹ bá lè gba Yorùbá Nation lónìí àwa kan jáde kó nù yín lọ́la a sọ pé àfẹ́ Yorùbá Nation Oòduà Nation là ń fẹ́ ṣé bẹ́ẹ̀ yẹn náà ṣe gborílẹ̀-èdè ni lọ́dọ̀ àwọn olè ti fẹ́ gborílẹ̀-èdè ńbo lẹ ti fẹ́ yapa because ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn sọ ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ àìnílàákàyè ni ìdí nìyẹn tí mo fi padà wá ní tìtorí ẹ̀ ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ètò pọ̀ téèyàn fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà important bọ̀tẹ́ ẹ̀ bá sọ fún aba nǹkan jẹ́ yóò sọ pé àwọn òun pẹ̀lú wọn làwọn jọ ń tún lé ayé ṣe ni ó ní tàbí ẹnikẹ́ni tí kò nígbàgbọ́ lórí Yorùbá Nation wọ́n ti yànnà àwọn ìbéèrè yìí lórí Yorùbá World Media àti Yorùbá Gbòde lẹ́ẹ̀kan sí wọ́n jẹ́ kó yé wọn wípé passport yìí kò wà fún ìrìn àjò bẹ́ẹ̀ ni kò rọ́pò Nigeria passport o lè gbà fún ìjẹ́ Yorùbá can you imagine that o lè gba passport torí pé o jẹ́ wọn Yorùbá everything tí wọ́n ń fẹ́ ń bẹ̀ náà ni pé kán ṣàgádà owó anything tán lè fi extort àwọn èèyàn kí wàá láǹfààní passport àgbà tí ò wúlò fún wa torí pé mọjọ́ ọmọ Yorùbá nìsín tí n bá tí wàá gba passport yín mi ì sọ ọmọ Yorùbá mọ́ ẹ dẹ̀ pé ní international passport ẹ dẹ̀ ṣe in form of international passport ìjọba Yorùbá àwèrèwó ẹ wá ní wọ́n sì pé o lè gbà fún ìjẹ́ Yorùbá wọ́n sì pé ní international passport Awíkonko lọ ṣe ìwádìí gidi bí o ṣe sọ yìí bẹ́ẹ̀ kọ́ ni ó ṣe rí jọ̀wọ́ kí o má ṣépè fún àwọn tí ó ṣe àwọn nǹkan wọ̀nyí kí ló dé tàbí ní ṣépè fún wọn ńgbà tó jẹ́ pé wèrè ni wọ́n adàlúrú ni wọ́n abàlújẹ́ ni wọ́n olè ni wọ́n ọ̀fọ́n ni wọ́n tún ti ń kó jọ bọ̀ nìyẹn orílẹ̀-èdè wo lẹ fẹ́ gbà pẹ́ láwọn wo fáwọn èèyàn wo ìjọkọjọ́ tí Yorùbá bá nílò láti jáde kúrò lára Nàìjíríà wọ́n jókòó sọ sẹ́nétọ̀ mélòó ló wà láàrin yín House of Rep member mélòó ló wà láàrin gómìnà mélòó ló bá yín fọwọ́ sí ẹ̀yin group of element of fraudster ẹ máa kóra yín jọ lẹ́gbẹ̀ẹ́ kan ẹ lẹ́ ń jà fún gbogbo èèyàn bíi 30 million 45 million 50 million people does that make any sense to any one of you? gbogbo ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ń ṣe kínní nísìn London America lè kóra yín sí ẹ̀ ń jà fún Yorùbá Nation àwa tẹ́ ń jà fún Yorùbá Nation fún wa àmọ̀ pé ń jà fún Yorùbá Nation fún wa torí pa mọ̀ pé toothless dog ni ẹ léyìn ẹ kàn gbó lásán ni gbígbó tẹ̀ ń gbó tí ò ṣe tẹ́ léyìn tẹ́ fẹ́ fi bùyàn jẹ kò sí nǹkan kan tó ṣàǹfààní tẹ́ ń ṣe owó lẹ fẹ́ kójọ owó tẹ́ kójọ tẹ́ pín láàrin ara yín n tó ń ṣe ẹ̀yìn tí ń nù why international passport ṣe international passport nìkan nínú pé èèyàn jáde kúrò lórílẹ̀‐èdè ni bunch of olè so same person náà Awíkonko lórí ọ̀rọ̀ yìí tó ṣe ìwádìí tó péye nǹkan tí wọ́n fi àṣírí yìí bò nìyí tí wọ́n bá sá gbogbo aṣọ wọn lóòrùn báyìí
ni Awíkonko bá ti ba nǹkan jẹ́. Aṣọ wèrè wulẹ̀ ń sá lóòrùn. Igun ń yé yan fẹ́ yín pamọ́, aláǹgbá ń yé yan fẹ́ yín pamọ́, àtigún àtẹ̀yìn ò ṣeéṣe bẹ jẹ́, àtàláǹgbá àtẹ̀yìn ò ṣeéṣe bẹ jẹ́. Gbogbo ń tẹ́lẹ̀ fi pamọ́ kò nítumọ̀. Àlọ́ lásán ni, erémọdé ni. Àtẹ̀yìn tẹ́ ń fi nǹkan pamọ́ àti mọ̀ pẹ́yìn gangan ò nítumọ̀. Torí ẹnikẹ́ni tó bá ní làákàyè kì í sọ̀rọ̀ Yorùbá nation ni ó gbé dání nísìn. How do you fight for a nation when others are not ready? So àwa kan ó jókòó lé, ẹ̀yin kan ó jókòó bì kan, ẹ sọ pé ń fight fún Yorùbá nation fún wa lọ́nà wo? Gbogbo wa la máa wà involve. Níjọ́kíjọ́ tá a bá nílò láti jáde kúrò nínú Nàìjíríà tá a fẹ́ gba nation. Ǹjọ́ náà gbogbo Nàìjíríà ni ó pín. So oore ọ̀fẹ́ táwọn ọmọ ẹ̀yà Ìgbò tí wọ́n lò tí wọ́n fi kóra wọn jọ tán ń ṣe passport tán láwọn ń ṣe currency, ẹ̀yin náà jáde ní ìṣẹ́ sọ pé ẹ ṣe currency ẹ̀ ti ṣe tẹ́lẹ̀ náà. Bẹ́ẹ̀ yín bá jẹ́ ntọ́ lọ́gbọ́n tó lóye tó ní làákàyè. Ikú ti pa gílíntì aláwọ̀. Kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣẹ́ ń fa ẹ̀rún ń dè. Gbogbo àwọn tẹ́ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe Nnamdi Kanu dà ó wà lọ́gbà ẹ̀wọ̀n. Samuel Ekpa tí ń pariwo fatafata lẹ́yìn Nnamdi Kanu wá dà ó náà wà lọ́gbà ẹ̀wọ̀n. Ẹ̀yin náà fẹ́ wà lọ́gbà ẹ̀wọ̀n àbí? Gbogbo àwọn tí Dúpẹ́ Onítìrí àwọn náà wà lọ́gbà ẹ̀wọ̀n. Wọ́n ti pinnu àwọn lórí social media báyìí. Nǹkan ní kí n mọ̀ mọ́rọ̀ tí Dúpẹ́ Onítìrí mọ́ o. Àwọn lágbájá àti tàmẹ̀dò ní kí n mú. Àwọn kan ní lágbájá àti tàmẹ̀dò ní olórí àwọn Dúpẹ́ Onítìrí ni wọ́n ṣe báyìí. Ògèdè ẹran. Eléyìí ní Awíkonko, you will soon blame yourself for mentioning MOA. Modúpẹ́ Onítìrí Abíọ́lá is also among the people that are deceiving Yoruba people. You know the fashion that are liars. But since you think you have special hatred for MOA, my dear brother, or sister, or daddy, or mommy, ẹ̀pọ̀nù ẹ̀gọ̀. Special hatred lọ́nà wo? Ṣé mọ̀mọ́ dúpẹ́ ní rí ni? Sáàjọ tán ni? Sáàjọ dá nǹkan pọ̀ ni? Why special hatred? Nígbà tí mo mọ̀ pé fake ni tó gbé dání. Nígbà tí mo mọ̀ pé ó ń jìbìtì, nígbà tí mo mọ̀ pé ó ń ná ń parọ́ ni. Nígbà tí mo mọ̀ pé lẹ́tàn ni. Mo tiẹ̀ wá gbọ́ pọlọ tiẹ̀ wò kò gbé wọn kankan lórí scale. Honestly, as old as she is, gbogbo àwọn ìgbésẹ̀ rẹ̀ kò fi bí ẹni tó lọ́pọ̀ ní rẹ̀mú tèmi o. Because I love people with intelligence. Àwọn èèyàn tó ní ọpọlọ tó ní làákàyè máa ń bú ṣùbà fún wọn. Tí n bá wá rí èèyàn tọpọlọ ẹ ti dò tán pátápátá, inú máa ń bí mi. Irú ẹ̀ lẹ́ni tó sọ pé òun fẹ́ occupy. Àwọn fẹ́ reclaim. Àwọn declare. Àwọn ń ṣèjọba adélé. Níbo náà ti ń ṣèjọba adélé? Ẹ ń wà lóko wájú gan òṣèjọba adélé. Làlúrí ìjọba adélé kankan àárí láti gbà yìí. Tí bá tanra yín tán kẹ́ ẹ jẹ́ ká gbọ́. You have never seen anything good from what she has done up to date, because the people and the fashion you formerly belong to have failed woefully, but they continue to with their lies to make it look real for their mumu followers. The same thing as you are also a mumu followers to someone. Tó bá ní lọ́kàn wípé Dúpẹ́ Onídìrí ṣe nǹkan kan o tó wà important síran Yorùbá, you are a mumu followers too. You are part of them. In fact gan ìwọ tó mùmú jà àwọn tó ń yẹn lọ, because àwọn tó ń yẹn wọ́n mùmú wọ́n rówó wọ́n dẹ̀ fi ṣe nǹkan rí wọ́n fi dé nǹkan mọ́lẹ̀ at your expense. Now tó wá ní look real for their mumu followers like they are the one working thinking they can hijack the good work of Modúpẹ́ Onítìrí Abíọ́lá MOA because they know Democratic Republic of Yoruba is already here to stay. Níbo Democratic Republic of Yoruba wà? Ṣèyí Mákindé ní sí ń pàṣẹ Ìbàdàn, Sanwó-Olú ní ń pàṣẹ Èkó, Dàpọ̀ Abíọ́dún ní ń pàṣẹ Ògùn, Démọ́lá Adélékè ní ń pàṣẹ Ọ̀ṣun, Bíọ́dún Oyèbánjí ní ń pàṣẹ Èkìtì. Ayédatiwa Lucky ní ń pàṣẹ Oǹdó. So ibo lẹ ti ń pàṣẹ the Democratic Republic of Yoruba, DRY, wọ́n á ní DRY. Màá wo dìdìrín ara wọn. Ojú gbogbo yín máa tó já láìpẹ́, just watch. I can't wait to see your orílẹ̀-èdè o. Eléyìí ní Yorùbá is already here to stay. Ojú gbogbo yín máa tó já láìpẹ́.
watch okay eléyìí Awikonko you are getting it wrong this time around you have no right to say that this is not the right time to agitate for Oòduà Republic just because our own son is the president níbi tó ti gọ̀ nìyẹn kéèyàn tó lọ ojú ogun yóò ṣèwádìí ìlú tó fẹ́ lọ bá jagun bọ́dà mélòó ni wọ́n ní àwọn ìwo ló wà ní bọ́dà wọn ṣé wọ́n ní security tó dúore ọ̀nà wo lèèyàn lè gbà wọlé bí èèyàn bá wọlé bó ni ọwọ́ wọn ò ṣe ní báyàn bó ni ogun ò ṣe ní tẹ̀yìn jàyàn èèyàn máa ń múra dáadáa láti ilé ẹ̀yin ò múra kẹ́ ẹ tó múra ojú ẹ̀ wọlé dáadáa kẹ́ ẹ tó máa sọ pé ẹ fẹ́ lójú ogun ìbéèrè táyé ọ̀kọ̀ọ̀kọ̀ bí lè rí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe dáhùn kí ló dé tẹ̀ fi fẹ́ nation can you just tell us ìdí tẹ̀ fi fẹ́ ní Yorùbá nation nísìn ẹjọ́ òwú lẹ fẹ́ rò akànfẹ́ nation náà ni nínú ibo ẹ̀yin àtàwọn wo nation wo lẹ̀ ń fẹ́ ta ló tẹ̀lé tẹ̀ bá dé Ìbàdàn nísìn Ìbàdàn sọ fún pàwọn ń lọ nation kankan bẹ́ẹ̀ wá sọ̀sùn ní ìṣàwọ̀ sọ fún pàwọn ń lọ nation kankan when it is time tọ́lọ́mbà sọ pé a máa kúrò nínú nation tá a wà yìí a máa jáde kúrò bọ́lọ́mbà dẹ̀ sọ pé nínú nation láti wà tí gbogbo ó ti ṣe nǹkan rí ibẹ̀ náà láwà tọ́lọ́mbà sọ pé ìgbà tó dùn ń bọ̀ ibẹ̀ náà lájọ ti jẹ́ ẹyẹ ta àwọn èèyàn jẹ Ọlọ́run nínú dídùn sẹ́ni tí ń ta àwọn èèyàn jẹ káwọn èèyàn dáwó fún yín kẹ́ gbà kẹ́ fi jẹ jógí. So òní just because our own son is president bẹ́ẹ̀ ni eléyìí ò tó láti béèrè eléyìí ń sọ fún ọ wípé ọ lẹ́tọ̀ọ́ láti béèrè fún nation kankan because ìyẹn túmọ̀ sí pé o ní representative nínú ìjọba tí ń bẹ lóde. If you think this is not the right time to agitate for our own country, then it is when Fulani is there. You want us to agitate for it? Stop condemning this. What some people are doing for the actualization of our own country. Maybe country no yàrá rẹ̀. Tàbí family country yín. Because Yorubas are going nowhere. We stay in Nigeria. Tó bá tó time tá fẹ́ kúrò. Àjọsọ gbogbo wa ni ọjọ́ jẹ́. Àjọmọ gbogbo wa ni ọjọ́ jẹ́. Kì í sẹ̀yìn ẹ́límẹ́ǹtì kan tí ò wúlò lẹ́ máa kóra yín jọ sí kọ̀rọ̀ kan lẹ́mọ̀ tanra yín kọ̀rọ̀ kan lẹ́mọ̀ sọ pé ń fẹ́ gba nation fáwọn èèyàn fáwọn wo. Eléyìí everybody in the house, did you believe that the imam that pray on Awujale of Ijebu-Ode that died is now very sick and about to die if care is not taken? He was brought to an herbalist house secretly for healing the night. Ọ̀dọ̀ ní dáǹsọ̀ ọ̀dọ̀ lélẹ̀ tó ń pòsí o wọ́n ní máàmù tó lọ wẹ̀ sí àbí tó lọ kírun sí Àwùjalè lára wọ́n lára máàmù ọ̀yá ilé oníṣègùn wọn tún gbé máàmù lọ sí bẹ́ẹ̀ ló ṣe rí sí propaganda yín náà tó ní ṣe é tún parọ́ ni àwádìí. Awikonko, if you do not support Yoruba nation, do not disparage the protagonist. Think of what will happen after Yoruba president of Nigeria. Kí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn Yoruba president? Another person will become president. And Nigeria will continue. Nigeria tẹ́tí sunkún tẹ́tí ń pariwo yìí, majority are making it there. Àwọn èèyàn lọ sẹ́nu iṣẹ́ wọn, wọ́n lọ sẹ́nu oko wọn, wọ́n ń dé. Wọ́n dẹ̀ ń rí ṣe ń bẹ̀. People are progressing. Ọ̀lẹ nìkan lè máa sọ pé kò sọ́nà bẹ́ẹ̀ tí ó tún wá worí mọ́. Nígbà tí gbogbo èèyàn ti padà sẹ́yìn. We started this thing together. And nígbà tó ọ̀nà ẹbẹ̀ ti di aṣọ fínpọ̀ ọ̀nà ẹbẹ̀ ti di ẹja padà sẹ́yìn ẹja re-strategize. Àìlè re-strategize lè ṣe wà lójú kan bí adágún odò and you can't move forward. So you can't deceive all of us. Ẹ lè deceive àwọn tó wà gullible bíi tiyín because you guys are too gullible to see the light, to see the way, to see the road. You are just too blind to the truth. So, please focus your discussion on those who came out with the fake passport. It has nothing to do with Mrs. Modupeola Onitiri Abiola. Kí ni ìyàtọ̀ nínú Asiru Àtàlàdé? Kí ni ìyàtọ̀ nínú ọmọ Bántálẹ̀? Ìkan jẹ́rú ìkejì ń jẹ́ yẹpẹ̀. Ìkan ògbé keegun lé lábala. Eléyìí ni it is copied. Man yìí ni it is copied from Simon Ekperima ECPA system. Soon, they will launch the currency to make money from the gullible people. God bless you, sir. Lára àwọn tá a jọ mọ̀ òótọ́ nù. Mo wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Wọ́n ní pẹ́ sọ pé currency ti dé. Kẹ máa launch ẹ̀. Wọ́n ní kẹ wá dáwó táwọn fi print currency jáde. Country wo ni ó print ẹ̀ fún yín? Ṣé ẹ ní machine tán fi ń print ẹ̀?
tẹ́ bá ti ní machine tán fingerprint ẹ̀ fake ni, that is number one. And secondly, government máa arrest yín. ntẹ́ ìdánwò yẹn treasonable felony ni, kò pé méjì, kò sí yàtọ̀ ńbẹ̀. ẹ mọ́ sáfẹ́fẹ́ yẹyẹ sí wa mọ́ afẹ́fẹ́ yẹyẹ, ewé ọdán ṣe jù bẹ́ẹ̀ lọ ẹran ló fi jẹ afẹ́fẹ́ yẹyẹ. ẹ mọ́ sáfẹ́fẹ́ yẹyẹ sí wa mọ́ afẹ́fẹ́. àwọn ọmọ Yíbò ṣe jù bẹ́ẹ̀ lọ, ńbo wọ́n wà lónìí? ńbo lọ̀rọ̀ Biafra wà lónìí? ńbo lọ̀rọ̀ IPOB wà lónìí? sọmọ yẹn tó ti pàdánù ẹ̀mí ẹ̀, sọmọ yẹn tó wà lọ́gbà ẹ̀wọ̀n nísìn lórí ọ̀rọ̀ IPOB, lórí ọ̀rọ̀ Yorùbá Nation. ó dìgbà tán bá kó yín, tán bá sà yín bí ìgbà tí wọ́n ń sa ìrà. ẹni ní it is so unfortunate that our people are still being deceived by some Yoruba Nation now agitators who are raping them of their resources. God bless you, sir. We've warned these people before, but our people also love to be deceived. Program yẹn ló jẹ́ mọ̀ wípé àwọn èèyàn kan fẹ́ràn ẹ̀tàn lóòótọ́. ọpọlọ wọn ò sí lóòótọ́, àlè sọ fọ́lọ́run pé kó dá wa pẹ̀lú the same level of ọpọlọ, but still ó yẹ kẹ́dà ó lè mọ ntọ́tọ́ àti ntí ọ̀tọ̀ ńgbà tá a ti mọ̀ pé ọwọ́ ọ̀tún rèé o, ọwọ́ òsì rèé o. àwọn èèyàn kan wà lè dánúrò ó worst gan. So I really wondered how some educated people, including some living in diaspora for years, we believe this lie about Yoruba international passport. There are people we call educated illiterate. Wọ́n kàwé lóòótọ́ ṣùgbọ́n wọn ò lóye. Wọ́n kàwé lóòótọ́ ṣùgbọ́n wọn ò ka ọpọlọ. Àwọn educated illiterate. Ẹ bá gbàgbọ́ pé diplomat passport ni wọ́n ṣe fáwọn kan ni, kì í ṣe fáwọn kan. Ńbo làwọn tó wá ní fẹ́ fi ṣe kí náà fẹ́ fi ṣe mbò náà ó lò lọ. Awikonko, I saw the program where the passport was launched. There is nowhere in the video that it was said that the passport has been accepted globally. Ẹ mọ̀ bá yín fi kún ni. Wọ́n sọ pé accepted globally, àwọn kan sọ bẹ́ẹ̀ ni. Nípa àwọn ti accept the passport, àwọn the passport cannot be used to travel by all. But as they said, it is only acceptable for a few individuals who are meant to represent the movement on a special mission to the few countries that the passport is acceptable. Now the same thing náà lájọ ń sọ. Country wo ni passport yẹn ti wà acceptable? Àwọn wo ni few ones tó fẹ́ represent àwọn wo? Ẹni tí bá ń dá yín lóhùn tàbí tí ń fèsì sọ̀rọ̀ ọ̀rọ̀ àpọ̀dà tẹ́ ń sọ yìí, ẹni yẹn gangan ò níṣẹ́. And after this one, I won't see anything about it anymore. But ẹ bá tó gbé nǹkan mi jáde tí mo mọ̀ pé ọ̀tọ̀, dandan ní kí n ta àwọn èèyàn lólobó. Yóò wà lákọọ́lẹ̀ pé mo sọ ò. Nígbà tẹ́ ló wà fáwọn kan, fáwọn tó bá fẹ́ represent movement lọ síbo. Àwọn wo ló wà nínú movement yẹn? Àwọn wo ni movement yẹn represent? Àwọn wo la fi movement yẹn jà fún? Irú movement wo ni? Àwọn wo ló kóra wọn jọ bẹ́ẹ̀? Òótọ́ wo làwọn gangan ní? Ó kọ rere wo ni wọ́n ní? To the few countries that the passport is acceptable to and which were in relationship with the movement, but it was advised that the passport cannot be used to travel by every individual. Orílẹ̀-èdè wo lọ́rẹ́dì láti bá yín ṣe? Ta nínú yín wọ́n bá ṣe meeting? Ẹ̀yin ọ̀dẹ́ gbogbo. I think Olayomi Kankankan is making a lot of money from these noises. I commented on his Facebook page when I saw the passport pictures. Which embassy recognized Yoruba Nation and we give visas on those passports. But you see him putting his account details on every of his posts to solicit for money, and I ask myself, money for what exactly? Iná lèmi náà ń béèrè yìí. Owó kíni ń tà fún wa tó ní a máa sanwó. I think he's making money from the noises. That's why he can't stop. Some fools are donating, and I'm sure some would have paid for the fake passports
Let our people receive sense. Thanks for the sensitization. Awikonko. Àwọn èèyàn kọ̀ọ̀kan onílàákàyè tọ́lọ́pọlọ tán kàwé tán kàlàákàyè. Àwa tá a kàwé kan gbọ́n orí. Mo kọ́ gbọ́ orí mi bẹ́mi náà ọ̀ máa wé o. Alájẹ odò láyé Àrẹ̀mú. Mo ti kọ́ gbọ́n orí mi bẹ́mi náà ọ̀ máa wé o. Ìwé yàtọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá. Ìwé yàtọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá. Mo kọ́ gbọ́n orí mi bẹ́mi náà máa wé o. So, I ask myself, money for what exactly? I think he's making money from the noises that's why he can't stop. Bẹ́ẹ̀ni, some fools are donating and I'm sure some would have paid for the fake passport. Let our people receive sense. Thanks for the sensitization, Awikonko. Eleni, I keep saying it. Awikonko is a genuine disaster to Yorubas. Very unintelligent boy. Ẹgbọ́n báwo, àkàndọ̀rọ̀ Awikonko yìí ni wọ́n lọ́wọ́ ẹ̀ unintelligent yẹn, ó tún fi fẹ́rì sí. Very unintelligent boy. How can I explain the passport agenda to you when you are fantastic, daft boy? Thank you, my brother. I am very, very fantastic, daft. Ìwọ tó wá tó sand tó daft tó òpónú tó ọgọ̀ nínú tó ló ń ṣe yìí kí lẹ ti mú jáde ńbẹ̀ ńbolẹ̀ mú lọ gangan kí lẹ mú jáde ńbẹ̀ ńbolẹ̀ mú lọ gangan àwọn àwòlẹ̀ ń represent ṣe you have to tell us because you guys are not representing us. We are far, 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 far ahead of you. Àgbọ̀nrín èsì lẹ ti ń jẹ lọ́bẹ̀. Yorùbá nation agitation ti kú. Tí ó bá jáde unforeseeable future. Ìjọkíjọ táwùsá bá láwọn ń lọ. Tí Ìgbò bá rẹ́dì ńgbà náà, táwa náà rẹ́dì ńgbà yẹn ẹjọ́ náà là tó máa pín. Tẹ́ bá tanra yín tán kẹ́ jẹ́ ká gbọ́. Unintelligent boy. How can I explain the passport agenda to you when you are fantastic daft boy? The passport for now, it's in a symbolic state. Just to pass a message to Nigerian government, I think so. Not to travel within, of course, I think so. You think so? Sorry, you think so. Can you imagine? You are not even sure. And you are calling somebody daft. You are saying someone is daft. Not knowing. Pé wọ́n gangan ní bàbá wèrè bàbá dìgbòlugi ẹni tọ́gbọ́n tọ́lẹ́nìkan ọ̀gbọ́n òun ní bàbá wèrè bàbá dìgbòlugi òun ní bàbá ìwọ gangan bàbá wèrè bàbá dìgbòlugi because you think so you don't know. Only the passport for now is in a symbolic state. What do you mean by a symbolic state? Ẹ kàn design lásán láì ní wúlò kankan ẹ̀dẹ̀ ń ta fáwọn èèyàn ẹ̀dẹ̀ ní káwọn èèyàn máa rà káwọn èèyàn máa gbà láìsí biometric. Well, Àkàndé jẹ́ ń sáré yálò nínú ìṣẹ́jú yín kó tó di pé wọ́n tẹ̀síwájú ń ka àwọn nǹkan kan fún yín ẹ̀rín ọ̀pá yín ẹ̀yin gó tún rò wípé irú àwọn èèyàn wo ní bẹ́ẹ̀ ràn Yorùbá ẹ fún mi ìṣẹ́jú méjì. God bless you. Ẹ ṣé. Pro Limited ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Sifa Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3-bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2-bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3-bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tẹ̀mí ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government.
And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ ohun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234-803-940-6444 àti +234-802-626-9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ló gbé iṣẹ́ wọn lárugẹ. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró, gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n, ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì àpapọ̀ ara ẹ̀ á máa kú, kí ló fà tápapọ̀ ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdídì máa stiff,
ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ, ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide, á máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Ire kàbìtì, ẹ káàbọ̀ padà. Àwọn tá ń bá sọ̀rọ̀ lọ́wọ́, àwọn lèmi pè ní gullible Yoruba nation criers. Àwọn aláìmọ̀ bíi tọ́ntọ́n lọ, aláìmọ̀ tó kàn, aláìmọ̀ tí wọ́n ń ṣe, tí wọ́n ń sunkún ẹ̀yìn lórí social media. Ẹ̀já tẹ̀ wájú, eléyìí ní Àwíkóńkó. If you believe in Yoruba nation self-determination, you shouldn't talk upon the YSDM as frauds. Your sentiments for President Bola Ahmed that he should run 2 times will give you its harvest. May you eat fully of the harvest of the dispensation of this governance. Àmín o. Àmín o. This governance, ìjọba tá a wà ń bẹ̀ yìí, ó gbọ́dọ̀ san tẹrú tọmọ. Kò sí ní tọ́bàdì tí Bọ́lá Ahmed Tinubu bá sọdún 8, Fúlàní wọ́n sọdún 8. Àwọn Fúlàní tán ti ń ṣe wọ́n ń complete ọdún 8 wọn. Ọbásanjọ́ ṣe sọdún 8. Yar'Adua ìbá parí ọdún 8. Goodluck ló bá parí ẹ̀ ni. Buhari sọdún 8. Kí ló máa ní kí Tinubu ọmọ sọdún 8? Ọmọ wa ni ẹ jẹ́ á dìbò fún ọmọ wa ni. Yóò ṣe tiwa tábà lè gbárùkù tí yóò. Ọmọ wa ni ẹ jẹ́ á dìbò fún ọmọ wa ni. Yóò ṣe tiwa tábà lè gbárùkù tí yóò. Ògbè kọ́ rárá ó lọ́pọlọ òṣèlú, ògbè kọ́ rárá kò wá jíwó kàlùkàlù kọ́ o. Àkàndọ̀rọ̀ Àwíkóńkó mi ọ̀kàn bẹ́ẹ̀ fẹ́ ní gangan o. Now eléyìí ní ìwà Àwíkóńkó yìí kò lè yí padà. Àwíkóńkó ṣe bí ọ̀dàlẹ̀ olóyè ilé yín gbẹ̀yìn náà ni. Àwíkóńkó ẹ̀gín rẹ ti sísọ lójú ọ̀dàlẹ̀ kò lórúkọ méjì. Òrìṣà bó o bá lè gbè mí, o ṣe mí bó o ṣe bá mi. Àwíkóńkó ìran ọ̀dàlẹ̀ kò lè ṣe láláì wọ ọ̀dàlẹ̀. Wáàyú polongo ọjọ́ ìbí lórí social media, mo ń polongo ẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè wá ni. Kí lẹkùn tiẹ̀ ń bẹ̀? Mo mọ̀ọ́mọ̀ ń kà ni. Mo lè wé ìfẹ́ mo mọ̀ọ́mọ̀ ń kà ni. Mo mọ̀ kí wọ́n náà tún wo program mi. Kí lẹkùn tiẹ̀ pé mo ń pariwo ọjọ́ ìbí tọ̀dọ̀ mi? Ṣé ti ilé babẹ, ṣé ti babẹ ni àbí ti ìyá ẹ̀ àbí ti ẹ̀ gangan? Ṣé ìran babẹ ṣe birthday rí? Ṣé wọ́n gangan ṣe birthday rí? Mo fẹ́ celebrate 50th, 50 ọdún. A significant year. Ọdún tọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń celebrate náà ni. Ọdún tèmi náà ti ń dóde pé kọ́lọ̀ ń jẹ́ ń pé, kọ́lọ̀ ń jẹ́ ń pé, kọ́lọ̀ ń jẹ́ ń pé, kọ́lọ̀ ń jẹ́ ń pé. Tọ́lọ̀ ọba mi sọ fún mi pé ó tún jù bẹ́ẹ̀ lọ. Ìwọ kọ́ ló ní ilé ayé lọ́dọ̀. So o lè decide life fún mi. So mo ń polongo ẹ̀ káwọn èèyàn lè bá gbọ́. Mo ń polongo ẹ̀ torí pé mi ò lè dá ṣe. Mo ń polongo ẹ̀ torí àwọn tí ó nífẹ̀ẹ́ mi. Kì í ṣe nítorí tiẹ̀. So Àwíkóńkó ẹja tó jẹ lábùjá ń kọ́. Ẹja ń wù ọ̀jẹ̀ ni. Wọ́n náà lọ lé oye ó ń bẹbẹ súùpù kan pẹja fún ọ. Tí n bá jẹja mo fẹ́ràn ẹja ni. Mo dẹ̀ like ẹ̀, mo dẹ̀ enjoy ẹ̀ lábùjá. Tó bá ní làákàyè dáadáa, ó rí pé n ò sínú àwọn tó jẹja. Àwọn tó jẹja dà, wọ́n wà nílé wọn, wọ́n enjoy life wọn. Ntọ́ hàn ni pé ọmọ Yorùbá ń du ààrẹ, mo sì dúró tì í. Ìtìjú tí ìbá wà ń bẹ ni pé kí n kọ̀yìn sí, kí n kọ̀ dí ìta kí n máa tọ̀nù ilé. Tí wọ́n bá wá rí ntọ́ dá ń bẹ̀, ó lè rí ntọ́ dánú ilé ayé. Wá ní ìwà Àwíkóńkó nìyí o, nìyí ó da ẹlẹ́jọ́ ìmọ̀dù ìbáṣe bí ẹlẹ́dẹ̀ wọn abàlújẹ́, ẹrú ìbájọba ènìyàn ò ní kù kan. Bẹ́ẹ̀ ni, béèyàn bá dàbí gbogbo yín olè.
gbogbo èèyàn bá ti dẹ́dún arìnlẹ̀ ẹ wo iye àwọn tẹ́ lù ní jìbìtì lórí ọ̀rọ̀ Yorùbá nation àwọn tán dáwó àkàrà tán dáwó ẹ̀pà àwọn tán dáwó òrèké àwọn tẹ́ pè lójú oorun yá nínú gbòòsẹ́yìn ni o nígbò Ṣakí ni o àwọn kan tún ti ń rera wọn jọ́bẹ̀ o àwọn Fúlàní ni o wọ́n pọ̀ bìbà ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn ó ju ti Rambo lọ táwọn eléyàn máa gbọ̀n kí káàkiri kí wàá la fẹ́ ṣe báyìí ẹ̀pà ní ìrèké tí ń bẹ lọ́wọ́ wá ti kán ìkì ẹ̀kan péré la yìn sí lọ sẹ́sí méjì a ní ìdìrèké báyìí èèlò wa náà ń ta iye báyìí ní tẹ́ẹ̀lù àn jìbìtì ń gbọ́ pọ̀lọpọ̀ àṣírí olórí burúkú yín ló tú tẹ́ẹ̀gbé fóònù sẹ́nu fáànù tẹ́ẹ̀sì bí ẹni pé wà lórí ọ̀kadà hello mi gbọ́n dáadáa orí ọ̀kadà mọ́ wà a fẹ́ lọ káwọn mọ́nu gbó yẹn àgbé rèké dání o a kàn lọ bẹ́ẹ̀ náà ni aṣọ fáwọn èèyàn kan wá rèké lọ tán bá wa rí yá làwọn èèyàn máa pé yíyá ò ní dáa bí kéèyàn ó ní lọ́wọ́ ọlọ́mọjọ́wọ́ ọ̀tá ó bá ní èèlò la lè rí ń dáwó fún yín ẹ̀yin ń na ẹ̀ fi ń sara rìn dé ẹ̀ wá ń fi wọ́n rẹ́rìn ẹ̀ mọ̀ pé ẹ̀yin gangan ní ọ̀sẹ̀ lẹ́yà àwọn tí ohun bá ẹ̀rìn dàbí rẹ stop begging on social media go and be a farmer ẹranko ní ọ àìjẹ́ àgbẹ̀ mi mo bẹ́ta ẹ mo bẹ́ta bàbá rẹ mo bẹ́ta bàbá tó bí bàbá rẹ mo bẹ́ta bàbá tó bí bàbá rẹ let me beg on social media ìyá mi ni máa ń sọ̀rọ̀ kan á ní ọmọ báà ní àtọ̀rọ̀ ó yàtọ̀ sí báà ní àjàgbà èyí tẹ́ ń pariwo Yorùbá nation báà ní àjàgbà ní ẹ̀ ní ṣùgbọ́n wá ń rí àwọn èèyàn níka jíyàn lórí social media èmi ò ní mo lóòótọ́ pẹ̀lú ẹ̀ so àwọn ń táwọn èèyàn bá fún mi àjẹmọ́nú ni kì í ṣe pé mo parọ́ pé olóde ẹnìkan ti fẹ́ kú o ẹja dáwó ká fi jí so tí n bá sọ fáwọn èèyàn pé mo fẹ́ ṣe birthday nǹkan bá fún mi ń bẹ̀ àjẹmọ́nú tèmi ni mò ń gbìyànjú fún ìran tèmi n tí ì ṣe nǹkan kan sẹ́yìn o mo ẹ̀sẹ̀ ń try fún ìran mi so kí wàá ní kàn wò kí ló ń tàwọ́ náà lára ìwọ náà lè bọ́ lórí social media kọ́ tọrọ bóyá wọn ò fún ọ ọ̀dẹ amokun mẹ́kọ̀ọ́ kí ló kó para tiẹ̀ náà Emmanuel Eniola 993 kí ló dé tó òkú kó 419 kí ló dé tó kó 419 stop begging on social media. I will still beg on social media. I will continue begging on social media because I don't have. If you don't have, you beg. Sàrà nítorí Ọlọ́run. Sàrà nítorí Ọlọ́run. Ọlọ́mọ jẹ́ ara la kò bá o. Ẹni ní kò bùn mi. Àkóbá, àdábá, ọlọ́mọ jàre. Bẹ́ẹ̀ bá ra fọ́jú tó ń ṣe sàrà. Bẹ́ẹ̀ bá ra fọ́jú tó ń ṣe sàrà. Bó bá ti ṣàdúrà débi àkóbá ràdàbá. Ẹ tọ́wọ́ bàpò ẹ̀ dàbọ̀ ẹ ṣe sàrà. Bẹ́ẹ̀ bá ra kàndá tó ń ṣe sàrà. Bẹ́ẹ̀ bá ra kàndá o tó ń ṣe sàrà. Ẹ tọ́wọ́ bàpò kẹ̀ dàbọ̀ kẹ̀ ṣe sàrà. Ó sunkún dáadáa go and be a farmer. Ènìyàn bí àwọn onírí àwọn he Yorùbá nation is unstoppable. Ẹ continue ẹ já wò. It will be achieved by power of God. Professor Banji Akintoye olóyè kínní kan our leader no going back. Ibi tán bá rí kan ó tì ń wọ̀. Ẹ bá jọ wọnú igbó. Eléyìí ọ̀kan rú wa. Eléyìí ní the passport is not for citizen yet. This is diplomatic passport for official representing Yorùbá nation. Àwọn wúlò official. Tá ń fọwọ́ sí hàn. Official àánú tiyín, official àánú ẹ̀yin òmùgọ̀. Kì í ṣe ti gbogbo ènìyàn tí àwọn official ni. Àwọn official wo ta ní jẹ́ bẹ́ẹ̀. Awíkóńkó ẹ má dáhùn akíndá ní ẹ̀dá lóhùn. Àwọn tí kò ní sound education. Ọ̀jọ̀gbọ́n kan ní sọ̀rọ̀ yìí. Àwọn tó ń ṣe propaganda Yorùbá nation. Wọ́n worse ju Uche Chukwumerije lọ. Who happened to be the information minister of the Republic of Biafra during the Civil War, who later became the propaganda machine of Abacha's Association of Better Nigeria, the SADR, Sahrawi Arab Democratic Republic, has been on their struggle and gained recognition since 45 years ago, yet they are yet to succeed. Presently, Yoruba Nation has becoming nothing other than an association of court jesters. God bless you, daddy.
àwọn ọ̀dẹ̀ àwọn òpònú àwọn aláwàdà ní gbogbo àwọn tí ń bẹ ń bẹ pàápàá tí ń bèrè Yorùbá nation lọ́wọ́ báyìí o original Yorùbá nation gangan ti kú 2 years ago àbí 3 years ago láti 2022 ní Yorùbá nation agitation ló ti wọlẹ̀ láti fẹnu ọkọ̀ ẹ̀gúnlẹ̀ lọ́kọ̀ ẹ̀ ti forí ṣèbúté ló ti wà empty ló ti wà exhausted tó yẹ kí wọ́n wá jókòó yí tábìlì po kí wọ́n wá re-strategize wọ́n wá ń lo same format bẹ́ẹ̀ yẹn bá ń lù yẹn jìbìtì náà tẹ́ wá ń lo same format náà sẹ́ni yẹn náà ò ní padà gbọ́n nígbà tẹ́ ń kẹ́ta kùtì sójú kan títà kùtì òun sì mú yẹ ẹran tó mú yá ọ̀yà àti ìyá ọ̀yà àti bàbá ọ̀yà àtàwọn ọmọ ọ̀yà 5 wọn jọ rìn bẹ́ẹ̀ o nígbà tó wá mú yá ọ̀yà tí bàbá ọ̀yà tó káwọn ọmọ ẹ̀rin bẹ̀ lọ́tùlá tó tún mú bàbá wọn sáwọn ọmọ gbàbẹ̀ mọ́ sọ yẹ káwọn ọmọ tún gbàbẹ̀ mọ́ táwọn ọmọ bá tún wá ń gba ojú kan náà bẹ́ẹ̀ á jẹ́ pé wọ́n gọ̀ ju tasutasu lọ. So since 45 years ago they are yet to succeed. Presently Yoruba nation has become nothing other than an association of court jesters seeking to become vagabond in power of a nation, existing in the imagination of pack of fools. Dádì yìí ló parí gbogbo ọ̀rọ̀ yẹn jàre. Ìbò pọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lélẹ̀ jẹ́ nǹkan last line yẹn. Yoruba nation has become nothing other than an association of court jesters, seeking to become vagabond in power of a nation, existing in the imagination of pack of fools. Ẹni ní ìjọba délé onítìrí ń délé ní Agodi afọ́jú tó ń fi ọ̀nà hàn afọ́jú ni wọ́n. Orílẹ̀-èdè gbogbo dúró ná orílẹ̀-èdè gbọ́dọ̀ dúró ná before international passport. Jàǹbátà fún jàǹbára ìrọ̀ǹpurọ́ fúnrọ́ gbogbo ẹ̀ lórí irọ́ ló dálé lórí irọ́ lọ̀rọ̀ yín dálé o. Àkàndọ̀rọ̀ Awikonko sókí ni gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ́ǹtì mo tún fẹ́ kẹ́ tún kọ́mẹ́ǹtì lórí eléyìí náà ẹ justify ẹ̀sùn tá a fi kàn yín pẹ́ẹ́ kí n so lè níbo lẹ gbọ́rọ̀ Yorùbá nation dé orílẹ̀-èdè wo ló recognize yín ta ló ń lead yín ta náà recognize inú yín you are a bunch of fools. Ẹgbẹ́ òpònú ẹgbẹ́ ọ̀dẹ̀ ẹgbẹ́ ẹ̀dẹ̀dẹ̀rìn ẹgbẹ́ olè ẹgbẹ́ olójúkòkòrò ẹgbẹ́ 419 ẹgbẹ́ gbájúẹ̀ ẹgbẹ́ ọ̀jálẹ̀ onílé bo tiẹ̀ lẹ́yìn ní gbogbo yín. Àṣírí yín ti tú ti pẹ́ ṣùgbọ́n àwọn àgùntàn kan tẹ́ ẹ tó mú so mọ́lẹ̀ tẹ́ ẹ yàn jẹ àwọn náà ò ní pẹ́ gbọ́n mọ́ yín lọ́wọ́. Àkàndọ̀rọ̀ Awikonko gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa ṣe sọ wípé kí n má tọrọ mọ́ lórí social media mọ́ ń tọrọ o ayẹyẹ ọjọ́ ìbí mi ti súnmọ́ o ń dẹ̀ ṣe ìkówójọ fún FM rédíò mi inú mi dùn pẹ̀lú bó ṣe sọ yẹn láti tún sọ ń pé mo fẹ́ ṣe ìkówójọ oní mílíọ̀nù lórí mílíọ̀nù fún ti FM rédíò tí mò ń bẹ Ọlọ́run pé kọ́ Ọlọ́run bá mi jẹ́ ṣe ó ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn tó lọ́wọ́ ràn sí mi mo nígbàgbọ́ nínú Ọlọ́run. I trust God, I didn't trust people, but I believe in few people that God will send to me. Bọ́lọ̀ ń bá rán sí mi bẹ́ẹ̀ bá wà náà àwọn tó lọ́ọ́ rán sí mi ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp. Ọlọ́run ṣe ọ́ lóore Ọlọ́run ní sọ̀kalẹ̀ látọ̀run àwọn èèyàn kan náà ní ọ̀ràn sí ọ. Àwọn èèyàn bẹ́ẹ̀ kì í wá pọ̀ ìkọ̀ọ̀kan ni wọ́n. Bọ́ bá wà nù kọ̀ọ̀kan yẹn ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp kí n fi láka nàmbà tẹ́ bá ń fi sí. Àǹbákan náà lágbára Ọlọ́run màá ṣe launching orí Zoom ní August 17 by God grace August 17 agbára Ọlọ́run àánú Olódùmarè ní fi ń sílẹ̀ ẹ like follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ abẹ́ ní ìdàkà nọ́mbà láti support mi fún ti birthday àti fún ti FM radio launching mi FM radio fundraising mi ọ̀sìgbà tí mo sọ pé launching àwọn ẹ̀rọ mi sọ pé níbo ni mo kọ́ rédíò yẹn sí mo ní tí ì kọ́ nǹkan kan tí ì ṣe nǹkan kan o mo fẹ́ kó jọ láti kọ́ ni ẹ ní ìdàkà nọ́mbà láti bá mi dá sí ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà káàrọ̀ òjìrì òní wọ̀ mi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nìmẹ́nì àjò àṣẹ. ẹwà arúgbó tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú ìlọ́rọ̀ mo fẹ́
fẹ́ kó dẹrù túwẹ́túwẹ́. kò rí bí ká sùn tóbi ní ẹni ká máa rún sinimá látàwí dé ajagun tala kọ́lé ẹ̀ ogun gbẹ̀bọ̀n bàtàjà kun òde kalẹ̀ wọ́n ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀bọ̀ra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun de wọn ránṣẹ́ pológun tógun lajagun ta ń bọ̀ ó gbọ̀tún yọ gbòsì yọ gbàgbede méjì yọ pọ́pọ́ apalo gángan lajagun ta tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà àtẹlẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná bara wuta òjò palami ọ̀kayọ̀ làálà ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún ajagun ta it's a blockbuster written and produced by Adeoye Abẹ́fẹ́ Awikonko directed by Seun Akínsànyà correct man packaged by Mary Akíọ́lá starring Sanusi Isiakapa Kabiru Adéyínká Arínájà Ralph Níyì Délé Fágbóyọ̀ Adéwálé Alẹ́bíoṣù Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù Tamatiye Eléjìgbò Abẹ́ni Ẹ̀rọ Adeoye Abẹ́fẹ́ Awikonko fúnra ẹ̀ Mary Akíọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní ajagun ta subtitled in English tragic comedy ni bó ṣe gbóná girigiri tó tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì sinimá titun ajagun ta now showing on YouTube ẹ click sórí Awikonko TV kẹrin ìrànwọ́ ajagun ta ni o àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. Adeoye Abẹ́fẹ́ owó la fi akọ̀dá ọ̀rọ̀ Awikonko ayẹyẹ àádọ́ta ọdún ọjọ́ ìbí rẹ̀ ó tún máa ṣe fílọ́lẹ̀ rédíò rẹ̀ Awikonko FM gbogbo àgbáyé ló ń bá ẹ̀yọ̀ òkú oríire. Òkìkí rẹ̀ ti ń kàn káàkiri àgbáyé lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ ayélujára wípé Adeoye Abẹ́fẹ́ owó la bí àkàndá ọ̀rọ̀ Awikonko ń ṣàyẹyẹ orí kadùn ọjọ́ bí àádọ́ta ọdún láyé láyé àtàyè dẹ́ra 50 golden years birthday 2-in-1 celebration ni o ọjọ́ yẹn gẹ́gẹ́ la tún máa ṣe filọ́lẹ̀ àràgbá yamuyamu iléeṣẹ́ rédíò Awikonko FM ayẹyẹ máa wáyé ní Adétutù event center Akíọ́lá Ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sunday August 24 ọdún 2025 bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán yẹ́rẹ́gẹ́ gbogbo olókòlókò ọ̀tọ̀kùlú jankan ló ń bọ̀ táyé Kẹ́hìndé Adégbòdù ni ó kọrin lulu fún wájọ́ aṣọ àǹkárá tààmú pẹ̀lú access card ní fisa láti wọlé o ọ̀pá mẹ́rin àti fìlà àwọn ọkùnrin 10,000 naira ní ọ̀pá mẹ́fà àti gèlè àwọn obìnrin ní 18,000 naira ẹ fẹ́ràn sọ́jọ́ ìbí Awikonko nọ́mbà yìí ní kẹ́gbẹ́. Adeoye Abẹ́fẹ́ owó la bí àkàndá ọ̀rọ̀ Awikonko ló gbé gbogbo àwọn olóríire ẹjájọ́ pàdé níbẹ̀ a máa retí yín o. Yeah.